ẹ ti wá gbọ́ o ẹ gbọ́ sí lóòótọ́ ni àwọn mùsùlùmí fẹ́ pín ilẹ̀ Yorùbá náà fẹ́ kógun wọ ilẹ̀ Yorùbá àwọn náà fẹ́ gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá wọ́n ní kí mùsùlùmí máa ṣe tiwọn kí kìrìsìtẹ́nì náà máa ṣe tiwọn báwọn mùsùlùmí ní rọ́pà wọn ò ní gbà pé mùsùlùmí gangan ló ní ilẹ̀ Yorùbá pé gbogbo àwọn oníṣẹ̀ṣe wọn gbọdọ̀ kó wọn kúrò nílẹ̀ ẹ wo ẹ jẹ́ kí sáré gbé débẹ̀ ká wá gbọ́n kan tí mami Yorùbáwùyí èyí tí wọ́n sọ nínú fídíò yìí ẹ jọ̀ọ́ dẹ̀ bá mi subscribe dẹ̀ bá mi share fídíò yìí. ló jẹ́ ká máa da wa dààmú kábà yìí o ìwọ kàn jánu kiri bí àjàkàrà ogun bẹ́ẹ̀ ó lè pè má ó lè pè bá ó yá pè ní ìsìn ó tiẹ̀ nídìí àti pè láàrin ìlú tó bá dọ́dọ̀ wọn lọ́hùn kó lọ pé ms baba polówó èkó pé ta lọ́lọ́hún pé gbogbo àwọn tí wọ́n ń lo àwọn èèyàn jìbìtì kiri orí social media yẹn tí wọ́n ń pera wọn ní. orí social media social media ẹ wo wọn tó bá ka ìsájà àṣírí wa máa bò ó wá tọrọ bára ń jọwọ ni tó fi rówó ra kíní wẹ́dà o ó tọrọ bára àti kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe ọ̀nà fún lówó ó gba owó àwọn oníṣẹ̀ṣe ó gbowó ọmọ èṣù wọ́n mọ̀ọ́mọ̀ fún ẹ lówó ni àwọn ọmọ èṣù tó fún ẹ lówó mọ̀ fún ẹ lówó ni ẹranko játijàti ìsájà òṣìṣẹ́ ògùn á nílé kó máa ka ìsájà kí ìsájà ṣe é léṣe ibi tó wà sọ̀rọ̀ wèrè. ní aláṣìṣe yẹn pé gbogbo wọn ẹ mú dèdèrìn Ezekiel dání ẹ pé Koko Zaria dání ẹ pé gbogbo orú àwọn yẹn ẹ kóra yẹn ẹ̀fọn dànù gbó tó bá jẹ́ ikú. Koko Zaria American man sagata ẹ wo ọmọ bó ṣe Yorùbá máa ń fine táwọn máa ga tán ni táwọn dẹ̀ máa kúrú àkúrú yẹjọ la máa jẹ́ bọ̀dá Muhammadu àgùkù tẹ̀ wọ́n bọ́ ṣe bóyá wọn fáìn náà ṣe ní picture aláwo ń dùn wọn o ẹṣọ wo yìí ayélujára abẹ aláwo ń dùn wọn sọ̀rọ̀ wèrè. ó ṣù ọ̀ fún yín lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ń sọ yí pé ká padà lé kò sí wàhálà ẹ wá ti ẹ̀fín tí ń bẹ́. mi ò nílé tẹ fẹ́ lọ àwọn bàbá yín inú gbó sábísà náà ti tẹ̀lé màálù wá gbà tó ń bọ̀ tó ń rún màálù wọ́n kọ̀ ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ títí wọ́n yọ pọ́nrán nídìí màálù wọ́n ti bọ̀ ya yín nídìí ló bá bí yín ẹ̀ tó bá ní ẹ padà lé àwọn ọmọ tí wọ́n ní ilé bí àwa ni wọ́n bá wí àwọn ọmọ tí wọ́n ní ilé bí àwọn èèyàn gidi tọ́jọ́ ọmọ Yorùbá àwọn ni wọ́n bá wí kì í ṣe ẹ̀yin sọ̀rọ̀ wèrè. ilé yẹn ẹ fi hàn wá kálí mọ́ tá a fẹ́ wá ṣe ń lé ẹ fi hàn wá kálí mọ́ tá a fẹ́ ṣe ń lé náà ẹ kàn jánu kiri ẹ lè kọ́mándì ìbọn ìwọ má pè bọ́n rìn ní ọ̀yà pè rìn ní ìsìn gbéra kó lọ sọ́dọ̀ àwọn pípù yìí kó lọ pè bọ́n ẹnu òfò lẹ́ máa jà kiri. ẹ̀yin bí ikú tó ń pa wọ́n ń ṣógun lẹ̀ ẹjọ́ ìyẹn mo kàn fi wọlé ni because àwọn ọmọ tí Kogi school tí wọ́n attack lé ni mi ìfẹ́ kí àwọn ìyá tó máa ń wò mí tó máa ń káyà sókè Yorùbá náà ti ń jí lẹ́nìí mọ́tò tí ọ̀kadà tí wọ́n gbé wá ó lé ní 40 wá sí Kogi school ó lé ní 40 wọ́n pa principal wọ́n pọ̀ wọn ọdún 6 ní Kogi state lẹ́nìí èèyàn 3 ni wọ́n pa bẹ̀tọ̀ ọ̀kadà 40 tí wọ́n kó wá kí náà fẹ́ fi ṣe rí pé wọ́n fẹ́ fi kó àwọn ọmọ ni at least ọ̀kadà 40 tó bá kó ọmọ 3 sórí ẹ̀ àti wọn máa pariwo wọ́n ti kọ́ ọmọ 120 kíní kan wọ́n ti kọ́ àwọn ọmọ Kogi wọ́n jáde tì wọ́n ni olóògùn mọ́ògùn aláfọ̀ṣẹ́ máfọ̀ṣẹ́ onígbóngbó yọ gbóngbó oníbọn yọ ìbọn mo sọ fún yín pé Tinubu ò ní ṣe nǹkan kan Kogi this morning ní ẹni 10th of June 2026 ní Kogi mo sọ fún yín pé wọ́n rí bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ kí wọ́n rẹ̀ mọ́ kọ́kọ́ gbé lọ wọn ò jẹ́ kí wọ́n rẹ̀ anybody gbé lọ ó di wèrè mo ń sọ fún yín pé defend yourself Tinubu will not do anything Tinubu ò ní kẹ́ máa defend ara yín ó ti sí Tinubu gan ó ti tú Tinubu gan ọmọ àlè lẹ́yìn bí ọkọ tó pa oníṣógún lẹ̀ yìí ó rí àwọn tí àwọn bá ní tó wọ Ondo taṣọ níjọwọ tí àwọn ọdẹ fi ọfọ̀ mú kalẹ̀ ó ti dẹ̀ kejì báyìí àwọn kan sùn lọ wọ́n fi àwọn Àmọ̀tẹ́kùn fi gbólóhùn àwọn ìyá mi wọ́n fi mú àwọn kan kalẹ̀ àti rí àáfàá tó fi kùtì sí iná àtẹná mú ẹnì kọ́kọ́ kalẹ̀ àwọn ìyá mi òjijì fi arógbá aṣọ má kanlẹ̀ bí àti lọ bẹ̀ wọ́n tẹ́ ń gùn wá ọlá apá kẹ̀yìn sí wọn ni nísìnyí àti ń sọ fún wọn pé ìyá ti dádé o
ìyá kéré gbóhùn mi o àti sọ pé adé àti dé ẹ̀yin ìyàwó ẹgbàá ẹ̀yin bàbá wa ẹgbàá wa Ògún Ṣàngó ẹdìdí ẹgbàá wa wọ́n dẹ̀ ti ń gbà wá ìwọ náà wo lára àwọn àfáà yín tó ti bọ́ta tó ti ní málì làwọn ti rìn wá a máa bọ anything bọ èbù a máa gbé anything ètùtù gbé èbù a máa defend a máa protect ilẹ̀ wa Ọlọ́run ọba àwọn tí wọ́n pa including ọmọ ọdún 6 ní Kogi lẹ́nu kí Elédùmarè kó bá wa rọ̀ àwọn òbí wọn lójú mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Kogi gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jáde pé wèrè la fi ń wo wèrè tẹ́dún rò pé kó ní gbóngbó yọ gbóngbó kó ní kùmọ̀ yọ kùmọ̀ èdè là ó pa Júdásì mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín wípé ẹ gbàgbọ́ wípé tó bá kú àwọn 100 lọ kò súọ̀ wípé 50 máa padà bí wọ́n pèèyàn 3 ó bẹ́tà jù kó wọn lọ sínú igbó lọ ó bẹ́tà jù kó máa lọ pawọ́ kó máa lọ bá wọn tù nínú igbó lọ if we continue doing this pé a ní gbà àwọn tó bá lágbára káwọn máa ṣe pẹ̀lú ìbọn àwọn tá a jẹ́ janujanu yìí náà bí ṣe ń kálòlò tó yìí màá jókòó sórí bíbí fún 3 hours màá máa defend ilẹ̀ mi màá máa jánu màá máa jí àwọn èèyàn ms bàbá sallallahu alaihi wasallam olówó èkó sallallahu alaihi wasallam àkànbí ọlọ́ba sallallahu alaihi wasallam sallallahu sallallahu yorùbá wuyì sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam wa pé àdìsá ọmọdé yẹ mọ Sunday Igboho sallallahu alaihi gbogbo orúmọlẹ wasallam a máa jí àwọn èèyàn wa lójú oorun a ní gbà kẹ́ máa pa wá bí ọmọ ẹran a ní gbà kẹ́ máa pa wá nípakúpa a ní faramọ́ kò a lè dúró kẹ́ máa pa wá bí ọmọ ẹran mo kí gbogbo yín Nigeria police I appreciate you ẹ ṣeun gan ni pé wọ́n pè yín ẹ dẹ̀ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ lọ jẹ́ àwọn ọmọ ìlú mo dúpẹ́ lẹ́yìn Nigeria military thank you so much mo dúpẹ́ and mo tún wá dúpẹ́ onígbòǹgbò yọgbọgbọ oníkùmọ̀ yọkùmọ̀ èdè ìlà ó pa ajínigbé onígbòǹgbò yọgbọ a máa yọ gbọǹgbò sí yìí àwọn padà tọwọ́ bọ nínú ìyàmọ̀pọ̀ báyìí a máa kó nǹkan jáde nínú ìyàmọ̀pọ̀ yìí tó bá ń ṣepo lọ́wọ́ a máa kó epo jáde nínú ìyàmọ̀pọ̀ a máa fi wọ̀nyí lépè ẹ máa pa wá lẹ̀ wá wò kí n ṣe àwọn Haúsá àmọ́ àwọn bàbá wa gbà wọn mò ń bọ̀ lórí ẹ̀mí tíìdè káwá àbí o àwọn ọmọ àlùmọ́ńjìrì àwọn aláìníṣẹ́ àwọn oníbàárà àwọn akéwù tọrọ jẹ not on our land again not on Yorùbá land again so kọ́lọ̀ bá wa kí bàbá Bọ́lá Ahmed Tinubu àkànbí ọmọ olódòdè bàbá I appreciate you yes ìlú lè máa dà but àwọn èèyàn wọn many people bóyá body language ni kí n pè é wípé àwọn pàtí mò ń sọ fún àwọn èèyàn wa wípé Tinubu ò ní ṣe nǹkan kan tẹ sí láyé Buhari ni Sunday Igboho jáde lónìí ẹ wá pa èèyàn mímọ́ tó ní kó lọ pa Sunday Igboho ayé Tinubu la wà ọmọ Yorùbá ọmọlúàbí ni wá àkíńṣe tó máa ń pààyàn tí eléyìí Ṣàmúgà eléyìí bí ikú tó pa wọn ní Ṣógúnlẹ̀ tó bá ta sí yín ẹ ta sí wọn padà defend yourself ẹ lọ ní àwọn nǹkan oríṣiríṣi ẹ lọ ní nínú ilé ẹ defend ara yín thank you kudos to Kogi people kudos fún yín o mo gbé fún yín Tinubu ò ní ṣe nǹkan kan Tinubu ò ní ṣe anything tẹ́ ẹ bá defend ara yín ṣé tá a bá ti bá pa yín Tinubu máa mójú kò bẹni pé òun ò rí wọn ni because wọ́n bí nípa àwọn Fúlàní náà nílùú tẹ́ ẹ bá wá pa wọ́n padà Tinubu máa mójú kò bẹni pé òun ò rí yín ni bó bá jí yín gbé tẹ̀tẹ̀ aláwọ̀ akíba yín náà lè láàyè tẹ àwọn lọ nìyẹn bẹ̀tẹ̀ bá wò pé ókè wọ́n lè pa yín àyè wà pé wọ́n lè pa yín ṣùgbọ́n tẹ́yìn náà bá pa wọ́n padà wọn ò ní máa wá bó ṣe ń wá frequently wọn ò ní máa wá ọ̀kadà over 40 ló gbé wọ Kogi lẹ́nu wọ́n dẹ̀ tún wá wọ army uniform
wọ́n fẹ́ wá kó àwọn ọmọ wa lọ èdè nílẹ̀ Yorùbá Kogi ilẹ̀ Yorùbá ogun pa yín Kùdùsì fún yín God bless you for saying Kùdùsì fún yín jàre ní Kogi náà àwọn tó wá sẹ̀ ní fídíò Mufuti wò sí mi wọ́n ní kí ni lóye Sunday Igboho ṣe fún Mufuti lọ́yìn láti sọ fún yín pé Mufuti and the Sunday Igboho they are two different people 2 parallel line ni wọ́n Mufuti ó ṣe security olóhùn ṣàwọn security kan àwọn sùfàyò ó kó wọn kalẹ̀ ó polówó ó lọ Saudi ó polówó Saudi òrì ó lọ sí ọ̀dọ̀ Sokoto ó lọ polówó Sokoto ò sì rẹ ní pórí ó tún lọ sí Ìlọrin ó lọ sí pé èyí lọrin ẹ̀yin ní bàbá kínní kan ẹ̀yin lẹni kínní kan olóhùn ni Mufuti ilẹ̀ Yorùbá ìjọ tó kú ó ń lọrin ìjọ kejì náà jẹ Mufuti míì Mufuti Suleiman Faruku ìyẹn wà ń bẹ o Ọlọ́run Mufuti ó rò bóyá Fúlàní máa fi ọmọ tiẹ̀ lẹ̀ máa gbọ́ pé òun jẹ́ Mufuti so mo wá fẹ́ play fídíò méjì lórí Mufuti àti olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ká tó lọ síbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti pariwo síta o àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti pariwo wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú ọmọ ológun ìsídà kan stop insecurity tàbí kí wọ́n fiṣẹ́ sílẹ̀ mo rẹ́rìn inú mi dùn mo sọ pé òkè ló ti máa já wá ẹ̀mí àwọn atẹ́tẹ́tálíkà ò balẹ̀ Ọlọ́run bá bọ̀ pé ẹ̀mí àwọn olówó bó ṣe hang sókè ni ẹ̀mí àwọn atẹ́tẹ́tálíkà ẹ̀mí wa ò balẹ̀ sẹ́ẹ̀ àmẹ́mí àwọn olówó òkè báyìí ló wà BP wọn ti ráìsì ní House of Assembly o BP wọn ogun pa yín ṣe báwọn ọmọ tálíkà mi wà òjò yín lójú tí yín ta eléyín gbẹ̀yìn kúrò kápílẹ̀ èèyàn gidi. What are they doing? Cure all vulnerable schools and places of What are they doing? Cure all vulnerable schools and places of worship and ensure the immediate unconditional release of all citizens currently held in captivity. Please. Àwọn House of Representatives iná pariwo yẹn o. What are they doing? They should bring out all citizens in captivity. Ẹ̀jẹ̀ yẹn gbẹ àwọn tálíkà àti sáìn àwọn máa ṣọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó kò sí wàhálà àwọn máa gbégbé àwọn máa gbé tọ̀ bí jẹ́ kálọ̀nà tí mi ìmọ̀ràn sọ yìí ó pè é ní. ṣùgbọ́n yìí tí bandit bá tó bá bí ire kẹsàkó Nàìjíríà tó bá bí ẹ̀yìn House of Representatives yìí re tó bá bí ire ẹ̀sàkó Nàìjíríà ẹ máa fèsì àwọn bandit jẹmọ bàbá yìí fà ẹkùn yìí ló máa fi fà yìí sọ̀rọ̀ sókè wèrè. Come and tell us, what are they doing? Cure all vulnerable schools and places of worship and ensure the immediate unconditional release of all citizens currently held in captivity. Please, let us invite these people, the service chief. Let them come and tell us, what are they doing? That tomorrow, in a closed door session, let the Minister of Finance tell us the whole of this year. How much has he released to the members of the armed forces? Sir, we should try from this green chamber and motivate and encourage our police because they are in charge of internal security. Yes. Ọmọ Yorùbá, ṣé ó dùn mọ́ yín àbí kò dùn mọ́ yín pé iná ti ń jó lórí kókó? Ṣé ó dùn mọ́ yín àbí kò dùn mọ́ yín wípé iná ti ń jó lórí kókó? Àwọn House of Representatives ni wọ́n pariwo yìí wọ́n ní kí ni àwọn army chiefs kí ni wọ́n ń ṣe they should resign àbí kó stop insecurity. Mo sọ fún yín pé tó máa gbé tálíkà tán wọ́n máa padà gbé olówó náà tó máa gbé ọmọ ọdún tó máa padà gbé ẹ̀yìn tí wọ́n ti gbé àbúrò Adélabú jọ̀wọ́ bẹ́ẹ̀ pé ló gbà padà the trauma yẹn ò ní tán because àwọn èèyàn náà ti ń di bandit nísìn Yorùbá ni Igbo everybody ti fi iṣẹ́ ẹlòmíì gan ti ń jíra ẹ̀ gbé ọkọ ń jíyàwó gbé ìyàwó ń gbé ọkọ ọmọ ń gbé ìyá bàbá everybody ti ń gbéra wọn tó bàbá rí ọmọ tó mọ́tọ́ abẹ́ sì máa gbé ẹ̀yìn House of Representatives kò sí iye sójà tẹ̀lé ní ṣe pé àwọn OPC tó ń sọ pé wọ́n ń ṣọ́ ìyàwó àbúrò Adélabú àwọn ni wọ́n mú pàṣẹ kalẹ̀ báwọn security náà ṣe máa mú pàṣẹ tì í náà kalẹ̀ orí fẹ́ lọ́wọ́ àwọn bandit wọ́n á bẹ́ orí fẹ́. Ó dùn mọ́ yín, God bless, ó dùn mọ́ mi
ẹpọ̀n yín máa gbóná ẹgẹ́ bíbí ẹgẹ́ síta ẹ̀yẹ́ sọ̀rọ̀ representative ẹpọ̀n yín á gbóná lọ́wọ́ àwọn bandits àwọn tálíkà tó máa ti gbé tálíkà tó wá padà gbólówó tálíkà ń sì tọ́ tẹ̀ gbé wọ́n rí pé ẹ̀ sanwó pẹ́pẹ́ mo lówó ló wà nínú kinní ni ẹ ti máa lọ gbà á wọ́n á ti lo oṣù kan báyìí nísìn táwọn àwọn tí wọ́n kó tó ti wà nínú gbọ́ ẹ̀yin ọmọ ẹran wọ́n á padà gbé yín tó máa gbé tálíkà ìkúkú ní sanwó tó máa gbé ẹ̀yin bọ̀dá báńdíìtì ọ̀nkù báńdíìtì dádì báńdíìtì ẹ dákun ẹ ṣàánú àwa tálíkà lówó ẹ̀rá kàrà tí mò ń wọ yìí 1,000 naira ni wọ́n ń ta Nàìjíríà mo rà jọ ni mo fi ń yíra wọn àṣà ní kúsá jáde ẹ bá òkú bí ẹrẹ́yìn kan nílùú òyìnbó àtàwọn ní òyìnbó bíìdì la máa san on credit la fi ń gbéra ṣé wọn wèrè yìí tó lé wa kúrò lé ọwọ́ wọn ló wà chief of staff ẹbí wọn wípé ṣé tí wọ́n fún táwọn pín ní house of representative house of assembly ṣé ìyẹn ni wọ́n fún àwọn Nigeria sójà ṣé bí àwọn ọmọ tí wọ́n ṣe ń kàwé nílùú òyìnbó àwọn sójà sí Nàìjíríà síbẹ̀ làwọn ọmọ tí wọ́n ń kàwé nílùú òyìnbó àwọn eléyìí gba aláwàǹsì ṣíà aláwàǹsì sítínà aláwàǹsì tepúlà aláwàǹsì butterfly aláwàǹsì kọ́ọ̀pù aláwàǹsì kọ́fí aláwàǹsì newspaper aláwàǹsì wọ́n tún gba olóṣó aláwàǹsì wọ́n tún gbà ṣùgbọ́n ẹ lè da àwọn ọmọ sójà sínú igbó yìí tó bá ti pa nínú wọn ẹ máa ní prodigalson ló pa wọn àbí ẹ̀jẹ̀ yín á gbẹ ẹ̀jẹ̀ yín ó máa gbẹ àwọn ọmọ tálíkà àti gbà ká mú o ṣọ́bọ̀ ọmọdé láti ṣe ń lu òyìnbó ọlọ́run aláìkí ẹ̀ bẹ́ẹ̀ à mánéjì ẹ̀ bẹ́ẹ̀ ojú yín ó máa já ọ̀nà máa ní go touch ground ẹ̀ para ẹni wá lára ẹ̀ máa yẹ pariwo gbogbo wọn mọ̀ kò ti súnmẹ́tílé àtìpọ̀ aláwàǹsì olóṣù aláwàǹsì ìgbé aláwàǹsì ìtọ̀ aláwàǹsì bí wọ́n wúkọ́ wọ́n gba ikú aláwàǹsì aláwàǹsì oríṣiríṣi lẹ́ ń gbà ìyá dẹ̀ ń jọmọ tálíkà wọ́ ẹ̀yin náà kò ti súnmọ́ yín ó ti súnmọ́lé ó ti súnmọ́ yín kọjá bẹ́ẹ̀ ṣe lérò àwọn ọmọ yẹn wọn ò gbọ́ ẹnì tí wọ́n ti fa gọ́ọ̀mù àwọn bòkòbòkò àwọn bádìtì wo orí wọn ń ta wọn ní the billions tó máa fi ra irinṣẹ́ wọ́n máa wá ra irinṣẹ́ yẹn èyí náà máa fi fèsì torí tálíkà ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ má gbé àwa tálíkà ẹ má wéèsì ọta àbọ̀n yín ẹ má wéèsì ọ̀bẹ yín fi dú wa lọ́rùn ọmọ kò lénìyàn ní wá bẹ́ẹ̀ pa 200 wá minus 200 Nàìjíríà mọ̀ pé ẹ pààyàn ẹwọ̀n tó gbé láti ní kí lórúkọ ẹ̀ ní Kwara State láti jọ yìí 176 ẹgbẹ́ ṣe ń display wọn mo fẹ́ bèrè lọ́wọ́ yín bọ̀dá ajínigbé Mr. ajínigbé ọkọ̀ ajínigbé àwọn 176 tẹ kó ní Kwara mo kàn fẹ́ bèrè lọ́wọ́ yín torí Ọlọ́run ṣé ní Kwara State ń ṣe activities ò máa lọ ní mo kàn ń bèrè lọ́wọ́ yín ni Mr. ajínigbé ẹ bá mi kọ́ọ̀tì bíbí ẹ bá mi sọ fún ọ̀n bàbá ní ìtà aláwàǹsì àwọn olórí ibú ẹ bá mi kọ́ọ̀tì bíbí ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ sí àwọn bọ̀dá ajínigbé ẹni Yorùbá Wùyí lórúkọ pé mò ń bẹ̀ wọ́n ni àwọn 170 Mr. Bandit God bless you Mr. Bandit Mr. ajínigbé ọkọ ajínigbé àwọn 176 tẹ kó ní Kwara ìjọwò ṣé wọn pé ẹ ń display wọn ní gbogbo ìgbà ni ṣé kàmpéènì ń lọ ní Kwara àbí kàmpéènì ò lọ ṣé gómìnà Kwara mọ̀ pé ẹ kó yàn àní ẹ má kọ àwọn ọmọ tálíkà mọ́ ẹ má sọ ẹ ṣọ́ọ̀tì ni àwa tẹ̀ ń kó yìí nínú kẹfẹ bí ẹ má fi bí pa wá ẹ má fi yà jẹ wá àwọn olórí wo mọ̀ pé gbé èèyàn Mr. Bandit àwọn olórí wa yìí ṣe é pé wọ́n tún campaign ní Kwara ó dà wọ́n ń ṣe pátí wọ́n ń máṣọ ẹ fàwọn ọmọ tádíkà sílẹ̀ ẹ yíwọ́ tì wọ́n ẹ jẹ́ kẹ́jẹ́ wọn gbẹ ẹ jẹ́ kí ẹ̀jẹ̀ wọn kó gbẹ gbogbo owó tí wọ́n jí kó ẹgbà lọ́wọ́ ẹgbà percentage tí ní lọ́wọ́ wọn ẹ ṣàánú àwọn ọmọ tádíkà ẹ ṣàánú wa tọ house of representative ẹ pẹ̀lẹ́ o ẹ bá wa ṣe àdúrà ẹ bá wa ka iná àtẹná fún àwọn house of representative gbogbo báyìí ni wọ́n ṣe kó sókè tó ń pariwo ẹ bá wa ṣàdúrà fún ẹ bá wa hallelujah fún wọn ẹ o a máa bẹ̀ yín ni bọ̀dá bá ní ìtẹ̀mọ́dọ̀dọ̀ àwọn tálíkà o bẹ̀ṣẹ̀ wò wọ́n yẹn gbogbo tẹ́ ká fi ṣàǹfààní láyé òní wọ́n ti kó ẹ̀yin nu Ọlọ́run ṣẹ́yìn nu Ọlọ́run ẹ̀yin nu bandit nu ẹ̀yin nu àwọn bọ̀dá bandit nìyẹn iye tó bá wù yín kẹ́kọ́ sẹ́yìn ní ẹ̀yin sọ́jà wa wọ́n bá ti fẹ́ gbé wọn ẹ má lọ pé ẹ̀ ń tẹ̀lé wọn ẹ fẹ́ kú fún wọn o
ẹ yá dànù ni o ẹ̀yin sójà wa ẹ yá dànù ẹ má dúró torí bọ́n pa yín àwọn tó ju wọn ní kókó bí ojú adó ni mọ́ yọ kó yìí bí wọ́n pa yín àwọn ọmọ yóò ráre tẹ́mi tí mi ò tiẹ̀ èmi tí mi tí rí àmì bọ́ ni máa bọ́ àwọn ọmọ sójà kan pé ń pa bàbá wọn sójú ogun wọ́n fìbọn já yín lápá já yín lẹ́sẹ̀ wọn ò ní ṣe nǹkan kan àwọn àkọ́bí wọn ni àwọn prodigal son wọn ni ẹ̀yin ẹni òfò yẹ kó ṣì dànù. When the aboki man scatter, now everything I the video like this, so everything I be this. Look at. I need evidence. So look everything. When aboki take car go inside bush, they beat him. Say one fucker. Say one fucker. Chuka for his body. On the process, when they waka aboki te waka live and I'm my mother. They run enter inside bush. Ìyá tẹ̀ ń wò yìí. Èmi náà enjoy yín o tẹ́ bá ti wá enjoy ẹ bá mi like show mi tẹ́ bá ti enjoy màmí láwọn enjoy mi náà enjoy ẹ bá mi like show ẹ bá mi share video mi ìyá tẹ́ ń wo ìmàtọ́ ọmọ ọdún mélòó àwọn àbókí ó dẹ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ ṣe oògùn yẹn fún wọn ni ẹ wo adúrú ìyá tí wọ́n fẹ́ dó ẹ wo adúrú ìyá tí wọ́n yọ pọ́nrán sí. Ẹ wo adúrú ìyá tí àbókí wọ́ lọ sínú igbó tí wọ́n fẹ́ lọ ti ìyá ni wọ́n ń tọwọ́ bojú ara àwọn báyìí ni ọdún wo ìyá yìí ti rí pọ́nrán gbẹ̀yìn. This woman should be in late 70. God bless you. Ìjọ́ wo nìyá ti rí pọ́nrán gbẹ̀yìn wọ́n wá lọ́jọ́ pọ́nrán tí ìyá wọ́n fẹ́ bá ìyá sùn ṣé bí wọ́n ṣe bá ìyá tó wà ní Èkìtì sùn tí wọ́n bá ìyá yẹn sùn tí wọ́n dopa. Ìyá tó wà ní Ìbàdàn wọn yẹ báyà yẹn náà sùn ní olódó àbí kíbẹ̀ nígbó níbẹ̀ olódó náà ni tí wọ́n báyà yẹn náà sùn tí wọ́n dó ìyá yẹn náà pa ìyá mi náà tún fẹ́ dópa yìí. Èmi ti pé kíní yóò kò dàbí ojú lásán mọ́ o àbí kí náà fẹ́ gbádùn lára ìyá yìí àwọn tó yẹ pé wọ́n ti bà lómi gbóná tó ti súnkì. Ìyá ẹkú yíyọ Ọlọ́run. Sam, now my mom, Matt, see everywhere. When the aboki man scatter, now everything I the video like this, so everything I be this. Look at. I need evidence. So look everything. When aboki take car go inside bush, they beat him. Say one fucker. Say one fucker. Chuka for his body. On the process, when they aboki te waka live and I'm my mother. They run enter inside bush. After I run enter bush finish, aboki not see anything. Now aboki te waka come out. This now wetin happen today. Today, June. Now wetin happen. So. Ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn ará Ìlọrin tẹ̀lé wọn wàláhì tàláhì tí ń sọ Yorùbá nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn Ìlọrin tí wọ́n mú tó gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún àwọn mùsùlùmí ní gbogbo area yìí òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun ìkan ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀. Ṣebí ẹ ti rí ẹ ti ń gbọ́ ní ìlú ẹ̀ táwọn Fúlàní wá láti Ìlọrin àwọn tí wọ́n gbọ́ Yorùbá wọ́n tẹ̀lé wọn wá sílẹ̀ Yorùbá ẹ mọ̀ pé eléyìí sì òun pa ọmọ Yorùbá jẹ ni Sunday Igboho òun fẹ́ gba ọmọ Yorùbá for those of you contacting me pé Yorùbáwùyí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Mufti Ìwó bó ṣe sọ̀rọ̀ nípa lórí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá number one ni pé wọn ò bíire kó dárúkọ Àdìsá wọn ò tí ì bí gúdùmọ́ fàdà wọn ò tí ì bí gúdùmọ́ fàdà oníbẹ̀lẹ́nu lọ ra vitamin C onídìí vitamin C o ti láàkì kí ló máa ń láàkì ṣé carbohydrate tàbí protein ní 2026 kékeré la wà nígbà yẹn tí ibẹ̀ ti máa ń mú àwọn kan lẹ́nu wọn á ní kó máa ṣẹja tútù fún wọn oníbẹ̀ oníkúrú náà lórí bóyá wà iná máa ti wà nínú kí n tó gbé sórí yẹn abọ́ tó máa ń dé sórí ó máa di abọ́ tó máa ń dé sórí iná tí máa wà nínú abọ́ tó dé sórí yẹn ó ní di vitamin C God bless you
you need vitamin C please ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ gbàǹjarè o ẹ tó bá ní vitamin C lè bá wa send ẹ̀ sí Mufti oníbẹ̀lẹ́nu ó kọ́ gbàgbàgbàgbàgbàgbàgbàgbà ẹ̀yin tẹ̀lé lẹ́jọ́ ẹ̀yin apààyàn burúkú yìí ẹ̀yin apààyàn sọ̀rọ̀ òun náà máa kíìsì èèyàn o ó máa kíìsì èèyàn o àná ẹni tó máa kíìsì àná ẹni tó ń dẹ̀ ṣe ní smelo ẹnu ìtọ́ yẹn gan a máa sọ̀rọ̀ ìtọ́ máa wà ní gbogbo bíbí àbí ká ṣe mo fẹ́ kọ orí fídíò yìí ni àwọn padà ra napi tá máa gbé sí ẹ lọ́rùn àmọ́ wá ràn ó wà lọ́rọ̀ rẹ̀ we said no to Sharia law in Yorùbá lára bẹ́ẹ̀ ti ya wèrè àwọn eléyìí ní máa kíìsì tó mọ̀ wá romantic ṣá àwọn eléyìí náà tó wá ṣe hàn orí bẹ́ẹ̀dì ìyá oníbẹ̀ẹ́lẹ́nu ibẹ̀ ní sìn ṣe àmà. ìlú mi tí mo ti wá nígbà tí àwọn Fúlàní ń bọ̀ àwọn ará Ìlọrin tẹ̀lé wọn wallahi ta'ala tí ń sọ. ẹ̀yin ọmọ Òwò wọn lọ́dọ̀ yín lábọ̀dé ti wọlé sílẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Òwò àti rọwọ́ yín o ẹ̀yin ọmọ Òwò àti rí ọwọ́ yín o kí lórúkọ gọ́vùnà wọn lọ́sùn oníjó Mr Jackson oníjó àrọ́wọ́ tí yín náà o àrọ́wọ́ Olúwo ti sọ pé wọn ò lè wọ Ìwó ó ní bandits ò lè wọ Ìwó wọn ò lè wọ Ìwó ọ̀tàkọ̀ bí wọ́n wà lórí síìtì wọn ò lè wọ Ìwó ṣùgbọ́n tó bá pa ọ̀tá tán wọ́n ń bọ̀ wá bá ọ̀rẹ́ sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ oníbẹ̀rẹ̀. nígbà wọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá nù wọn tí wọ́n tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó. kí ló tó ń ojú báyẹn wojú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ta gbọ́ fẹ́ẹ̀kì fún máa yìí gbogbo ẹ̀yin tí ẹ bẹ̀rù Ọlọ́run tí ẹ lọ mìsì ewé ìbẹ́pẹ mọ́ igbó orí bẹ́rì fún máa yìí ẹ lè rádùjọ náà wọ̀ gbogbo ìmọ̀ pátá ẹ lè rádùjọ gbogbo ẹni tẹ́ ẹ̀ fi ata sínú igbó fún máa yìí ẹ lè rádùjọ kí ló tó ń ojú báyìí òsínwó wèrèrè òsínwó lélẹ́yìí o. àwọn Ìlọrin tí wọ́n mú tọ́gbọ́ Yorùbá ń bẹ̀ àwọn ni wọ́n bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí. ẹ̀yin ọmọ àwọn Ìlọrin bọ̀ wá bá ẹ Olúwo ni aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí Allahu Akbar àwọn òfò Ìlọrin kọ́ ẹ̀mí Ìlọrin kọ́ àṣetánì Sókótó ń kọ́ àwọn yẹn ò lẹ́nu ń bẹ̀ challenge ti dé ó ti mú gbọ́ fẹ́ẹ̀kì orí ẹ̀ ti yí challenge ti dé mú fún Olúwo ní aláṣẹ àtolùdarí gbogbo àwọn mùsùlùmí continue sọ̀rọ̀ sókè. gbogbo eré ẹ̀ òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun ìka ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàbí. ṣé Ràṣídì ló ń sọ àbólúwo èèwo tọ̀ sọ̀rọ̀. ẹ pàdánù mo yọ̀ǹda fún yín. ẹ ti gbọ́ tán ẹ lọ ọkọ̀ ìtọ̀ kalẹ̀ ẹ má fẹ́ ọmọ ní Ìwó ọmọ apáyí ni o ṣé ń gbọ́ ó ní Olúwo ní ẹ lọ pa gbogbo wọn dànù nínú Ìwó tún sọ àwọn èèyàn fẹ́ gbọ́ ẹ má mọ̀ tọ̀ bẹ ti fọmọ ní Ìwó tí yín bá yín nù èmi Ìwó tí bá Ìwó tó bá kanlẹ̀ kan náà nígbà mo ya dànù ẹ̀yin ọmọ Ìwó tọ̀ wọ́n dẹ̀ ẹ̀mọ́ pọ̀ níní tọ̀ ọdọ àbá àwọn ẹwọ ọmọ ọmọpọ ni tọ ọba àwo Ràṣídì ẹwọ ọmọpọ ni ọmọpọ ni Olúwo ọmọpọ ni o kò sí o Olúwo ọmọpọ ni. Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ pàdánù mo yọ̀ǹda fún yín. ṣé gbọ́ Olúwo fún wọn ní ọ̀dásítì pé kó lọ pa àwọn èèyàn nínú Ìwó Olúwo bò sí o Olúwo mọ́pọ̀ ní o kò sí àrè Olúwo mọ́pọ̀ ní o Ràṣídì Olúwo ẹ̀wọ́ ọmọpọ̀ ní tọ̀ Olúwo mọ́pọ̀ ní nínú Ìwó Olúwo mọ́pọ̀ ní nǹkan dé túsọ. Olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹ tó bá ti wà bá ti ń gbógun ó tàdí rìn ẹ pàdánù mo yọ̀ǹda fún yín àmọ́ ẹ̀kọ́ jẹ náà ó ṣe wọn lálejò ẹ̀wọ́ Olúwo mọ́pọ̀ ní ló ń pè lógun Fúlàní
ẹ̀wọ̀n olúwo wọ́n máa ń ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀ ibi wọ́n ń pè bẹ̀yẹn ní òkè ìsájì ìlú kan nù ìlú wo ni àmọ́ ó kó ni ó jìnà sí. gbogbo ẹ̀yin tẹ́ bá ní fámìlì tí ìrandíran yín bá jẹ́ ọmọ òkè ìsájì ṣẹ́bọ̀ kó tún sọ ó ní ìlú yẹn nínú Ìwó ni olókoòwò ni ó ní òkè ìsájì ni wọ́n ń pè é nígbà tí àwọn Fúlàní wá pẹ̀lú àwọn ọmọ Ìlọrin ó wí Olúwo wí kẹ́lẹ́ epo wọn ẹ pọ̀ gbogbo wọn o ẹ pọ̀ títí ẹ pa láboyún èmi kọ́ mọ̀ wí o ẹ mọ́ gbọ́ continue tún sọ ẹ̀yin ọmọ òkè ìsájì tọ́ àti mẹ́ni po yín wá o ẹ pọ̀ gbogbo ẹni. Fúlàní wọ́n máa ń ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀ ibi wọ́n ń pè bẹ̀yẹn ní òkè ìsájì ìlú kan nù ìlú wo ni àmọ́ ó kó ni ó jìnà sí òde ẹ̀ ṣùgbọ́n tẹ̀rítórì ọba Olúwo ló ṣe kí ni lọ́wà nítorí pé wọ́n á jìnà sí. ó wà ní tẹ́rítírì ọba Olúwo jẹ́ ń gbọ́rọ̀ o ó wà ní tẹ́rítírì ọba Olúwo lẹ́nìkan lọ pa wọ́n bẹ̀. àwọn ẹlẹ́bọ wa máa ń ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun torí wọ́n fẹ́ kí tentacle north tó délẹ̀ Yorùbá. ṣé ń gbọ́ ó ní àwọn tó wà ń bẹ̀ wọ́n máa ń defend ilẹ̀ Yorùbá wọ́n máa lọ máa bá wọn north jagun wọn ò fẹ́ kí tentacle north kó wọlé Yorùbá kó má wàá kó wa lẹ́rú lọ́dúnwó bá ní ẹ̀ lè pọ̀ Ògúndé ẹ̀wọ̀n mú fún ti dáadáa Tinubu àwọn tó máa bàjọba ẹ̀ jẹ́ nì Tinubu o àwọn tó máa ba ìjọba ẹ̀ jẹ́ àwọn rèé àwọn tó máa bàjọba ẹ̀ jẹ́ rèé Tinubu sọ̀rọ̀ sókè o sọ̀rọ̀. lórí ọba Olúwo ló ṣe kí ni lọ́wà nítorí pé wọ́n á jìnà sí wo àwọn ẹlẹ́bọ wa máa ń ṣe training bẹ́ẹ̀ wọ́n wà máa jagun wọ́n wà máa bá wọn north jagun torí wọ́n fẹ́ kí tentacle north tó délẹ̀ Yorùbá wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀bọ ní ọ̀sẹ̀ kú ní kíni o. north àti south west ṣé kankan náà ni wà ní tí pentacle wọn máa délẹ̀ Yorùbá tí pentacle Yorùbá kò lọ sí north ẹ gbọ́ o ẹ bá mi hashtag Tinubu ẹ gé fídíò yìí ẹ lọ lè mú gbó Tinubu o ẹ wo Olúwo po ni o Olúwo po ìlú kan run ẹ wo Olúwo po dídí ìlú kan run o bò sí o Olúwo po dídí ìlú kan run o ẹ gbà wá sọ̀rọ̀. níbi tí ọmọ lágbára oyè so àwọn Fúlàní wọn máa pè wọn ní òtàn àbáwọ̀ tó bá àwọn mùjàhídù mùsùlùmí wọn wá bá. ẹ ti gbọ́ ó ní Fúlàní lẹ̀ ń pè wọ́n nínú ìtàn ó ní àmọ́ àwọn mùjàhídìn àwọn mùsùlùmí ni wọ́n tọ́ àwíkò yìí o mọ̀ wí bẹ́rí wọn ẹ̀sá mọ̀ wíkò yìí ẹ̀mọ́ bọ́ owó àwọn mùjàhídìn nínú ìsìlámù ni àwọn mùsùlùmí àwọn ọbúṣìlámù inú mi ṣáà ń dùn ní ẹtẹ ní ẹ máa tẹ bàbá nílẹ̀ Yorùbá ẹ máa lọ sọ̀rọ̀. wọ́n máa pè wọ́n ní òtàn àbáwọ̀ tó bá àwọn mùjàhídù mùsùlùmí wọ́n wá bá Olúwo nígbà wọn sì ṣàlàyé fún Olúwo tó Olúwo ọ̀dà sáǹdẹ̀ Olúwo tí a tó ọ̀dà sáǹdẹ̀ tó ló bìlíf kò Olúwo ara àwọn ni kódà wọ́n sọ fún Olúwo wa wípé òun lọ́wọ́ nígbà bá fẹ́ jọba àáfàá ni ọ́ kí ló tó ọjọ́ ọmọ pọ̀ lẹ́míà àwọn náà bá kàn máa jẹ́. ṣé ẹ gbọ́ ẹ ti gbọ́ tán ẹ bá fẹ́ yàwó dáadáa ńlẹ̀ Yorùbá ẹ wá àwọn fámìlì Olúwo dáadáa o tẹ́ ẹ bá fẹ́ yàwó ńlẹ̀ Yorùbá ẹ wo fámìlì Olúwo dáadáa ẹ mọ̀ fẹ́ yàwó ń bẹ o ẹ mọ̀ fọmọ ń bẹ ẹ mọ̀ fọmọ ní fámìlì Olúwo o ẹ mọ̀ poni ní o àwọn aponilẹ́kúnjayé mọ̀ poni ní o lẹ bá lọ́ọ́ lè fẹ́ yàwó lọ́dọ̀ fámìlì Olúwo lẹ bá poyín àwo lọ́nu ẹ lọ́nu sọ̀rọ̀ o. bí àbẹ́ yìí lọrin Olúwo wa sọ fún àwọn lóúnjẹ pé ojúlówó ọmọ Oòduà lòun láàrin gbogbo àwọn ọba tó ń bá ti ń pẹ̀lú àwọn lẹ́míà wọn ní máa wo òun bí Yorùbá mọ́ òun sì fẹ́ ṣẹ́ lára àwọn ọba wọn bó làwọn náà sì gbàgbọ́ yẹ́sì Islam wọn á yọ. ẹ gbọ́ Olúwo fẹ́ ṣiṣẹ́ lára àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ní kó Olúwo kó darapọ̀ mọ́ Fúlàní ó lóun sì fẹ́ ṣiṣẹ́ lára àwọn ọba Yorùbá ẹ̀yin ọba wa wọ́n bá ti mú àwo lọ́nu sọ̀rọ̀. ọba Olúwo kọ́ máa jẹ́ ọba Olúwo àtìgbà yẹn làbá ti máa jẹ́ kí ni o Emia ni àwọn ará náà ti sì sọ fún wa tó wá àwọn ọmọ ogun Islam tó wá wọn ni pé kí ló tẹ̀ máa jẹ́ Emia rísì tí Olúwo sọ fún wa ní john tó sì jẹ́ tàn wá mẹ́nu so bọ́n ṣe á jẹun tán ní ààfin Olúwo àwọn ọmọ ogun Islam yẹn
wọ́n á kọrí sí òkè ìsájì wọ́n dẹ̀ tú gbogbo abúlé òkè ìsájì tí mo rí ibi tọ́lọ́ ń lẹ́wọ̀n lépèdè lẹ́yìn ìgbà tí wọ́n tú. ṣé ẹ̀ ń gbọ́ wọ́n wá náà fẹ́ wá pa àwọn èèyàn ní ìlú Ìwó Olúwo wá dáná fún wọn ó ní ẹ jẹun kíkùn yín lè lé wọ́n jẹun tán ikùn wọn lè bámúbámú wọ́n wá wọnú òkè ìsájì lọ wọ́n pa ọgbẹ́ni tó wà ń bẹ pátápátá. Ogun dé ẹ má po ọgbẹ́ni tí ń bẹ pátápátá wọ́n gba òkè ó tún dárúkọ obìnrin ní òkè ìsájì ni wọ́n po lóyún wọ́n pọmọdé wọ́n pọkùnrin wọ́n pọbìnrin ẹ̀yin kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n ìyá wa yẹn wọ́n ń tigi bọ̀ yín fún bàbá yìí ẹ máa kà ẹ ti dèpo ọ̀bọ̀ ká tẹnu ẹ tán. wọ́n ń sáré káàkiri àmọ́ àwọn tó gbọ́mọ lọ àánú Olúwo ṣe wọ́n Olúwo wá fún wọn ní ibì kan kò jìnnà síbi tó hospital táwọn wà ní Ìwó eré àbí tó súnmọ́dò lolúwo fún wọn ó ní wọ́n máa gbé bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tú ìlú wọn ibi Ọlọ́run wá fún wọn lépèdè wọ́n ń kílèmù lùn padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́. àwọn Fúlàní àwọn owó náà gbà kì í ṣe àwọn Fúlàní tó pa náà ló máa gbà ẹ dákun ẹ fẹ́ pè wọlé ẹ mọ́ múra sílẹ̀ àti pè wọlé TikTok mo mọ́ wọn ṣe ṣòtò fi tó wá gbé yín wọlé nǹkan tẹ́ wá wọlé sí ẹ̀ ní mute mo máa pariwo ni ẹ pọ̀ ní o ẹ mọ́ pọ̀ ní níwò ẹ mọ́ pọ̀ ní níwò ẹ mọ́ mọ̀ fẹ́ yàwó níwò ẹ mọ́ mọ̀ fọ́kọ níwò lẹ́ẹ̀ bá rí wọn níwò ẹ mọ̀ sá o poniponi ni ọ́ poniponi ni ọ́ níwò lẹ́ẹ̀ bá rí wọn níwò. Ọlọ́run pa orí wọn rún kódà wọn tún lọ kóòtù tó gbé wọn gbogbo àwọn baálé wọn ọ̀gá wọn tí wọ́n jọ lọ kóòtù àwọn ìjọba ni wọ́n gbé wọn kí wọ́n fẹ́ pamọ́. lẹ́ẹ̀ bá ti lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí mi ní dákẹ́ tó bá wù yín ẹ share fídíò yìí tó bá wù yín ẹ má share àwọn pa máa dákẹ́ tí ìgbà ẹlẹ́dẹ̀ máa fi wọgbà tó máa fi balẹ̀ wa tó máa fi ba tiwa jẹ́ tó máa fi sọ àwọn ọmọ wa dìdàkudà táwọn ọmọ wa náà fi máa pààyàn táwọn ọmọ wa náà á di báńdíìtì ṣẹ̀mọ̀ ẹni tó bá ti gba ẹ̀sìn mùsùlùmí lágbàsódì ẹ̀mí èèyàn ò ní jọ́ lójúmọ́ àti máa rẹ́ẹ̀pù kan máa pààyàn kò ní ní lára mọ́ tó jẹ́ pé àwọn ọmọ wa obìnrin wọ́n á jẹ́ victim wọn wọ́n á máa bá wọn sùn láì lẹ́tọ̀ọ́ wọ́n á máa fẹ́ wọn lọ́mọ kéékèèké wọ́n á máa fẹ́ wọn ní ọmọ ọdún 7 ọmọ ọdún 9 mi ò ní dákẹ́ mo dẹ̀ mọ̀ pé gbogbo wa tó kù tá à ń pariwo lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àní dákẹ́ ẹ wo nǹkan tí Mufti kọ ó ní pé ilẹ̀ Yorùbá pé ṣẹ̀ríà lọ gbọ́dọ̀ dúró ní ilẹ̀ Yorùbá. ẹjọ́ tó bá ti wọrí TikTok wa tẹ bá mọ̀ pé lè ní ìṣe drop ara yẹn lọ́wọ́ fídíò lọ́wọ́ show mi ẹjọ́ má bínú mo fi proud ẹjọ́ mo ń ká lòlò ìwọ̀n bá ní mo lè pariwo mo ọmọ fọlọ́ ọba bẹ̀ yín if you're my TikTok and you cannot mute please drop yourself or else I will drop and I will block you. mo fẹ́ máa rojọ́ ẹ má bínú mo ká lòlò. ṣé àwọn pé wọn ò wá fi mọ́ Ọ̀yọ́ nìkan ṣoṣo gbogbo ilẹ̀ Yorùbá ló kó lápapọ̀ so àwọn pípù yìí wọ́n mọ̀ nǹkan tó ń ṣe gbogbo bó ṣe ń pariwo pé gọ́fìmẹ̀ntì mọ̀ sí bó ṣe ń pa wá bó ṣe ń ṣe kinní kan yẹn ó ṣẹ̀ṣẹ̀ ń fojú wọn sí wa ni pé àwọn mi sọ pé gọ́fìmẹ̀ntì ò mọ̀ sí but àwọn mùsùlùmí wa wọ́n mọ̀ sí àwọn mùsùlùmí oní àlùsùnà wọ́n mọ̀ sí bó ṣe ń kó àwọn èèyàn wa bó ṣe ń pa wá. àlàáfíà tí ó lálàáfíà àwọn ọmọ kékèké yẹn tírẹ́tì wá nígbà àwọn ọmọ kékèké tó kọ yẹn ò táwọn bá kó wọn tó lọ ń gbé òkúta sáwọn ọmọ 2 years old lẹ́yìn níbi tí ẹ̀sìn wọn dájú dé níbi tí wọ́n tó níwà ọ̀dájú tó níwà ìbàjẹ́ tó níwà ìkàdé wọ́n wá lọ kó àwọn ọmọ kékèké ọmọ 2 years old wọ́n wá mú òkúta wọ́n wá ń dánmọ́ wọn lẹ́yìn ìkan tó wá tó mú tó gé lórí fẹ́ù nítorí pé wọ́n fẹ́ kí ṣẹ̀ríà lọ dúró nílẹ̀ Yorùbá wọ́n gbọ́ pé ẹ̀rù máa bà wá wọ́n gbọ́ pé àpariwo Yorùbá máa jà wọ́n máa ní kó fáwọn oníṣẹ̀ríà lọ ọ̀rọ̀ yìí ó ti dàbí pé ọba rán ni níṣẹ́ báyìí odò ọba wá kún Ọlọ́run nìkan ló máa bá wa dá sí Ọlọ́run nìkan ló máa bá wa dá sí ẹ wo nǹkan tí Mufti tún kọ Mufti ló ní kó lọ máa kó àwọn ọmọ kékèké bó ṣe ń yìnbọn kó máa ká wọn bó ṣe ń wẹ odò kó máa kọ́ wọn bó ṣe ń fa ọkọ̀ bó ṣe ń jagun kó lọ máa kó àwọn ọmọ kékèké bó ṣe ń ní ọ̀tá bẹ́ẹ̀ ni ó ṣe lè kọjú sí ọ̀tá ẹ̀ láti bá jà èmi ò mọ̀ pé àwọn àgbàlagbà gan tá à ń sọ pé ẹnìkan ọ̀tá mi èmi ò fojú mi rọ́ta tèmi rí torí kò lè sọ fún mi fúnra rẹ̀ pé òun jẹ́ ọ̀tá mi inú ìwà ẹni màá kàn ti mọ̀ pé ṣé ẹni yìí ṣọ́tá mi ni àbí kì í ṣọ́tá mi tó bá dẹ̀ ní mi lára tó bá mọ̀ pé ẹni yìí ni mi lára máa yẹra fún Mufti ní kó máa kọ́ wọn bó ṣe ń mọ ọ̀tá láti lè máa mọ bó ṣe máa pa ọ̀tá wọn ṣé ọmọ ìyá àtọmọ bàbá tí kan jẹ́ mùsùlùmí tí kan jẹ́ kristẹni tí kan wá ń ṣe ẹ̀sìn oníṣẹ̀ṣe ṣé àwọn yẹn ni wọ́n múra wọn lọ́ta nínú ẹbí wọn pé ọ̀tá mi lélẹ́yìí ò torí pé kò ṣẹ̀sìn tí mò ń ṣe ọ̀tá mi lélẹ́yìí torí pé kò ṣẹ̀sìn tí mò ń ṣe àbí Ọlọ́run alààyè ló máa wà pẹ̀lú wa o Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ jí o ẹ jí ẹ má jẹ́ adákẹ́
Yorùbá ẹjí ogun ti ṣe say no o. to Sharia law ní ilẹ̀ Yorùbá. Say no to Sharia law. Bàbá wa kọ sí comment section. We say no to your Sharia law. Ogunde tàlàfíà tí ó lálàáfíà. Tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle. Tẹ́ bá rí wọn ẹ sá. Àwọn ọmọ tó ní ká máa fọmọ wá lọ́kọ lọ́dún 6. Tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle. Wọn ò lálàáfíà. Ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì eléyà gbélé lọ sí kóòtù eléyà gbélé lọ sí kóòtù bó ṣe ń gbé pọ́n ara wọn síta náà ń gbé ìyàmọ̀ pọ̀ ara wọn síta àti tó ń pàpà sùn pé gbogbo ẹ̀ ni wọ́n ń gbé bọ́ta kò kí ń tẹ́ lórí wọn kò ń tẹ́ lórí wọn ẹnu òun sì lára fọ́kẹ́mù wọn sọ̀rọ̀. Ẹ máa sọ pé ṣé no to Sharia law lábẹ́ comment section. Ẹ bá wa kọ́ sí comment section. Ṣé Sharia law. Mo mọ̀ nǹkan tí mò ń sọ. Tí Sharia bá ti dé irú aṣọ tí mo wọ̀ yìí wọn ò bí mi dá kí n wọ́n mọ́. Gbogbo yẹn gbọ́dọ̀ máa déjà àbù sórí ni wọn ò ní fi mọ́ lórí ẹ̀yin nìkan wọ́n á fi mọ́ wọn gbọ́dọ̀ rí Christian kan gbogbo gèlè tẹ̀ ń jalọ pátí yẹn wọ́n á wá máa gbé yín pàmbẹ́ ni ṣebí ẹ fẹ́ gbọ́rọ̀. Ẹ wo sísá wa yìí ẹ rí wípé ẹrù wà níwájú táwọn tẹ́pẹ́ èèyàn máa rí ọjà ní tí wọ́n pàtẹ yìí ẹ wo nǹkan àwọn àti Yorùbá wuyì alálàlùlù ni gbogbo orin tó lọ fún wa ńlẹ̀ Yorùbá tá máa kó sínú nǹkan táwọn àwọn ọkọ wọn náà wà rí wa pé yẹ ìsọ Ọlọ́run ló dánmọ Yorùbá báyìí wọ́n ní ọmọ ní kẹjẹ tó dúdú bò ní bò látòrí dé kan náà ẹsẹ̀ ni ẹnì kan tí ìtọ́ wà ní gbogbo ẹnu ẹ̀ tí ìbẹ́ wà lẹ́nu ẹ̀ láwáwá ṣẹlẹ̀ àánú lẹ́kùn ó mọ̀ máa rojú báyìí sọ̀rọ̀ náà ni not to Sharia law God bless you not to Sharia law bàbá wa kọ́ àfẹ́ Sharia law nílẹ̀ ẹ̀wọ̀n ẹ̀kọ́ rí ikú lọ Sambisa ẹ máa lọ Sambisa not on our land ẹ ṣí èrè yín olórí ibú ẹni òfò yìí. Ẹ fẹ́ gbọ́rọ̀ wọ́n sọ fún yín sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ ń kọ́ tí kún ẹ̀yin dẹ̀ tí ń bá ti yín lọ àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ìgbà ni mo kàn ń wò gbogbo bẹ́ẹ̀ ṣe mú gèlè tẹ́ ń lọ pátí yẹn ìbànújẹ́ ló ń jẹ́ fún wọn bẹ́ẹ̀ ṣe rọrọ fi tẹ́ ń gbé gèlè tẹ́ ń múrú kẹ̀rẹ̀kẹ́ ìbànújẹ́ ló ń jẹ́ fún wọn wọ́n fẹ́ kí everybody ṣáà máa adabọ́lẹ̀ wọ́n wá tún wọ́n máa kó yín láti máa pa yín wọ́n máa kidnap yín wọ́n máa gbowó lọ́wọ́ yín wọ́n máa gba ransom lọ́wọ́ yín lórí ilẹ̀ yín wọ́n á máa gba ransom lọ́wọ́ yín tẹ́ ẹ bá sọ ransom wọ́n máa pa yín ni torí ransom yẹn òun làwọn náà fi máa ṣe ìtànkálẹ̀ ẹ̀yìn rere ẹ̀sìn ṣìgìdì tó ń gbé dání ẹ wo nǹkan tó kọ ẹ bá mi share fídíò yìí ẹni tó bá lóye ọ̀rọ̀ mi ayé mi ìpè Fúlàní mi ìpè Haúsá mi ìpè Ìgbò Yorùbá nìkan ni mò ń pè lórí péjì mi ẹ jẹ́ àjọ rísìn sí ẹ jẹ́ kájọ jí kúrò nínú oorun ìyà tẹ́ wà ẹ jẹ́ àjọ jí kúrò nínú oorun ìyà tá wà ká mọ nǹkan tá bá fẹ́ ṣe Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé ó dàbọ̀. Ó dàbọ̀ sísá wa ẹ ṣe gan sísá wa ẹ ṣe o sísá wa o gbogbo ẹrù bèbèbèbè yìí táwọn kan wá ní tó ń wò pé yéé alára lùrù gbàǹkì wọn ní ká lọ kó sínú aṣọ ká máa wá da òórùn bolẹ̀ ká máa wá gbá fíkán ká máa wọ̀ jáàbù tó ti dọ̀tí náà wùsẹ́ náà tó Sharia law orí ibú yín Sambisa lẹ máa lọ àti tó máa ti wọlé kán míìtì wọn tó hàn ọrùn àbí Sharia law ti dé báyìí ni ẹ jọ Mr. Adéyẹmí bá wa gbóhùn sókè náà tó Sharia law lórí ilẹ̀ wa ẹ̀kọ́ rí ibú lọ yín wèrè. Ẹ kú dédé àsìkò yìí mo fẹ́ wẹ́n tó hàn ọrùn yẹn ni o ẹ yẹ kí n pè wọ́n ẹni sùn sà yúsà ṣe wà ń bẹ̀ ẹni tó ń sùn yẹn mo fẹ́ drop ẹ̀ yúsà ṣe wà ń bẹ̀ Ọ̀ṣun something Ọ̀ṣun pẹ́ ṣe wà ń bẹ̀ bàbá Adéyẹmí ẹ continue ẹni tí wọ́n ti pèsè wà ti dáhùn àwo lọ ni ẹ continue bàbá wa. No to Sharia law kò sí tó jọ ń ṣe èrè. Ṣé nítorí pé àwọn aráàlú jẹ́ mùsùlùmí gbogbo nǹkan tí ó ń sọ ṣé àníjọba ní Nàìjíríà. Èmi ò mọ̀. Tó bá gbọ́dọ̀ mi ló ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ẹni tí oníbẹ̀lẹ́nu yìí sọ wọ́n ti lọ gbé o. Bẹ́ẹ̀ni. Ṣé irú ẹni yìí sìn wọn ọ̀gbọ́n tó ń wí àbí wọn ọ̀gbọ́n tó ń sọ. Ó láwọn pa odidi ìlú kan mu. Ó ti sọ tẹ́lẹ̀ lọ́mọ ní ọ̀rẹ́ làwọn àti DSS ó ti sọ nínú ṣó ẹ̀ kan ó ti sọ so bóyá ìyẹn ò jẹ́ kó lè gbé bóyá tó ní kó lè jẹ́ mùsùlùmí àti pé ìjọba wa kan tó wà ń bẹ mùsùlùmí náà ní bóyá tó fà á nìyẹn tọ́lọ́ ti náà lè fa àwọn ṣe nǹkan kan bọ̀tú bá jẹ́ ní ẹnìkan tí ò ní fọ̀ tí ò ní òlé kan náà wọ́n ti gbé ọmọ tán ló ṣe
ọgbẹ́ fake information ṣé lọ́yọ̀ àbí ń bo wọ́n track ẹ̀ wọ́n lọ gbé. Wọn ò lè gbé Mufti àwa la máa defend ara wa bàbá mi. Ní Kogi ìgbà tọ́wọ́ Kogi lè dáhùn Kogi defend ara wọn ṣé wọ́n rí nǹkan kan ṣe. Wọn ò lè gbé Mufti àwa la máa defend ara wa. Ẹ lọ ká àwọn ikú ní ekéwú. Tó bá kọ òun nìkan àtìyàwó àtàwọn ọmọ ẹ̀ kọ́ máa kọ́ wọ́n yẹn yìnbọn. Ọ̀rọ̀ ìtọ́tẹ̀ tí wá sùn àbọ̀ ọjà àbọ̀dá fẹ́ kú wọn. Sọ̀rọ̀ wọn jẹ́ ọmọ gbé oríṣiríṣi ló jà lẹ́ẹ̀rí ìdèrè oríṣiríṣi. Àwọn orúwọlẹ̀ ló ń sìn wọn bọ́ta. Àwọn ọmọ ọlọ́mọ ló sì kó sínú igbó yẹn ìjọ ò tí ní kankan ṣe fún wọn àìpẹ́ láì kọjá kọ́ lóúnjẹ akọ́lẹ̀ tí kò wọ́n jáde tó tọrọ ọmọ yẹn táwọn bá rí kankan ṣe fáwọn ọmọ yẹn táwọn bá tètè kọ́ ọmọ yẹn jáde ó máa le gan o. Ẹ ti ráyè wa báyìí Mr. àbí Mrs. Adé ni bá wa gbóhùn sókè Adé Johnson gbóhùn sókè mo kàn fẹ́ fa TikTok yẹn wò Adé Johnson gbóhùn sókè. Ẹ káàbọ̀ sà tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀lìlé à ń gbọ́ rí sà. Ó lè díẹ̀ bọ́sì ní Nàìjíríà ń bẹ̀. Gbọ́ láàrin àwọn ẹṣẹ́ òye almost every minute every hour mo máa follow láti wo gbọ́dọ̀ ń lọ àti dọ́ọ̀sì. But first question dem jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ó sọ gbogbo eléyìí síta. Ta ni bàbá Mufti ó ṣe sọ ni báwọn pa odidi ìlú kan run. Mo ń gbá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mo ti join first minute. But ìgbà wo gangan náà sọ ọ̀rọ̀ yìí. Àná ẹ̀jẹ̀ sọ ni bí few months ago ló sọ. Bí few months ago ló sọ sà. Wọ́n láwọn pọ̀ dídí ìlú kan run pẹ̀lú Olúwo. Àwọn alálẹ̀ náà ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu wọ́n ń kà ní ẹ̀ka ti dèpò ọ̀bọ̀. Ẹni fìgbà wọ́n mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀ o tẹ́ bá rí wọn ẹ sá fún wọn àwọn onímọ̀ líle. Ó tún dárúkọ ọbẹ̀ ó ní òkè bolópè láti bolópè lẹ́ẹ̀kan. Òkè Sáàjì God bless you. Wọ́n pa everybody ni wọ́n poyún inú wọ́n pàṣẹ ìdí. Wọ́n fẹ́ pa gbogbo wa ní o bò sí o bàbá wa gbóǹsókè lórí fóònù ẹ ṣeun bàbá wa ẹ gbóǹsókè lórí fóònù o ẹ ṣeun sà àjọ ń ṣètò ní o. Two information mo fẹ́ fún àwọn èèyàn wa tí mo fẹ́ kàn understand ni pé àwọn Fúlàní yẹn wọ́n ń ṣe Nàìjíríà ẹni Fúlàní tó bá wà Nàìjíríà àti tó wà ní gọ́ọ̀mẹ̀ntì àti tó sí gọ́ọ̀mẹ̀ntì àti tó gba ojú wa àti tó gbórí omi wa àti tó kó wọlé àti tó gun màálù wa àti tó wọnú màálù wa sọ́dọ̀ wa kó wọ́n ń ṣe ọmọ Nàìjíríà wọ́n ń ṣe ọmọ ọ̀dọ́ wa àlejò ni wọ́n Nàìjíríà ò ní fúlà wọ́n tó máa ń lọ dá padà sọ́dọ̀ ọlọ́pàá yẹn àbọ́dọ̀ fún yẹn wọ́n máa tún padà wá ṣe àìdá fún wọn ó bẹ́tà káwọn náà máa ṣe wọ́n bó ṣe ń ṣe wá a ní láti máa mú wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá gọ́tà iná bá ti ṣe bó ṣe ń ṣe wá yẹn àwọn náà máa gbọ́ mẹ́sẹ̀jì pé mélòó kan tó lọ síbi kan kan ti mú wọn balẹ̀ àwọn náà sá wọ́n gbà tẹ́ bá mú tẹ́ bá lọ fún wọn fọlọ́pàá the same ọlọ́pàá náà ló wá padà fún wọn lẹ̀ wọ́n gba ojú lé wọn gbẹ̀yìn kúrẹ́ jáde ni. bẹ́ẹ̀ ni. kò yẹ yín so a ní láti máa ṣe fídíò a ní di fídíò ṣé ẹ̀rù bá wọn lọ sí ọ̀dọ̀ àwọn Ìgbò nìkan tó ní kí wọ́n sá bẹ̀ kó yẹ ṣe àwọn náà yanjú wọn ni náà. ẹ mọ táwọn Ìgbò ṣe fún wọn. ẹ náà bí nínú òwò òwúlò fún wa nínú òwò kò sí ẹ̀bà fi ṣe àti ìdẹ̀bẹ̀lẹ̀ kì í ṣe pa máa lọ. èyí tó ní pàtí ọ̀gbẹ́ni wèrè tó ń sọ tí oníbẹ̀rẹ̀ náà fún oníwèrè yẹn ti ọ̀rẹ́ ẹ̀ ń gbà mí ọ̀rẹ́ ẹ̀ kò ń ṣọ̀rọ̀ tó wúlò tí èpè kan máa
ṣé tó bá neglect àwọn kan tó pé tó bá neglect wọn. ká neglect àdúgbò information tó pass out yìí ẹgbẹ́ ọmọ Yorùbá àdúgbò information yìí ká neglect yẹ. sẹ́rí ìyá mi sẹ́rí silent gbà mí wọn apá yòókù mi kò fẹ́ tẹ́kọ̀ máa kàn ní tó pé àwọn Yorùbá ti ṣe fún máa yẹn tó pé ó wọlé tó di pé ṣètò wa ń sọ̀rọ̀ sí after many years. ṣẹ́gẹ̀ tó bó ṣe ń ṣe gbéyàwó ẹni kó wà relevant kò lè wà relevant kò sí kan tó lè ṣe gbogbo tó yẹ kó ń pariwo oṣù. so àdéhà tí mo ní kí n mú wá ní ẹ tó bá work ṣáà táwọn yẹn bá láì ṣe. then ọ̀kadà yẹn náà ìyá mi ẹjọ́ tó bá bẹ̀ṣẹ̀ bá àwọn èèyàn sọ contract láti stop ọ̀kadà yẹn wà láǹkì táwọn ìpín yẹn ń lò tó fi. ọwọ́ mi ló tẹ̀ ọ́ tó mo ti gbọ́ ọ́ ní tẹ́tẹ̀lẹ̀ mo bẹ̀ sọ ẹ ti sọ̀rọ̀ délẹ̀ rẹ̀ ẹ wò wọ́n ló ti dé àwọn ni wọ́n ti dé ẹ ní sùn láti lè dúró ẹ ti fún wọn ẹ bá bẹ̀rẹ̀ ìwọ wá wò wọ́n ti ṣí dé àwọn náà ṣí dé yìí. gbogbo àwọn wèrè wo lọ́kọ̀ wá yìí o àwọn aṣíwò wo lọ́kọ̀ wá yìí o àwọn ọmọ tó fi pátá wẹ̀rẹ̀ wọ́n wó dàgbà wo lọ́kọ̀ wá yìí. ẹ ló mà. à ń gbọ́ yẹn má gbọ́ wa nínú ilé mà ẹ bá wa ní ìtẹ̀bí ń gbọ́ wa nínú ilé má gbọ́ wa nínú ilé. ẹ ló mà. à ń gbọ́ yín sẹ́ má gbọ́ wa nínú ilé o. ok mo ti gbọ́ mà ọlọ́run bá jọ dáa fún yín o. gbogbo ẹ tẹjọ bẹ̀rẹ̀ gbogbo wọn lọ ti fẹsẹ̀ gbẹpọ ṣùgbọ́n yìí sì wà lórí ipa iṣẹ́ àfẹgbà Yorùbá